And this is the reason why we are saying to those at home all the time, whether we like it or not, Nigeria is never going to work, because the reason tí wọ́n ṣe gbé Nigeria síbi tó wà tó fi jẹ́ kó ṣiṣẹ́ is because they know what they're doing. They purposely kept Nigeria to be at the situation room. You know, situation room in Nigeria were, whether we like it or not, say prayer official in Nigeria to my work. My gbàdúrà títí kò say prayer ká máa ṣe tó máa jẹ́ kó work. Àwọn tí wọ́n kó Nigeria together, àwọn aláwọ̀ funfun, they know what they are doing. They've kept every one of us in a situation room. Actually, we're in a situation room for the last 63 years. Olúkálùkù wá ń fi ọ̀bẹ oríṣiríṣi wọ́n fi ń kún Nàìjíríà. Ọmọ kékeré á ní Nàìjíríà máa ṣiṣẹ́. Àgbàlagbà náà máa sọ pé Nàìjíríà máa ṣiṣẹ́. But everybody knows that in the long run, nothing is going to work in that entity, in that geographical location, don't put in Nigeria. Let us allow Nigeria to dissolve so that we can have a better life. But people refuse because kòkó ọbẹ̀ wọn ní Nigeria fáwọn tí wọ́n jẹ Nigeria ní kòkó ọbẹ̀ wọn. So olúkálùkù ń jẹ Nigeria bó ṣe wù. Wọ́n ń jẹ lọ́tùn, wọ́n ń jẹ lósì. Àwa ń parọ́ fúnra wa every blessed day. Àwọn èèyàn máa kọrin pé Nàìjíríà máa ṣiṣẹ́. Olórin kọrin, àwọn olóṣèlú náà kọrin, àwọn politicians ń sọ fún wa bẹ́ẹ̀. Mo kí gbogbo ọlẹ́ nǹkan sí happy Sunday níbikíbi tí olúkálùkù bá wà. Ọlọ́run àbá Elédùmarè á jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ Sunday. Healthcare kò sí nínú Nàìjíríà. Security kò sí nínú Nigeria. Welfare kò sí nínú Nigeria. So for 63 good years, all we have done is the same rhetorics, the same lies. Kọ́ máa parọ́ fún wa, ìjọ kan máa dé tí Nigeria máa work. But everybody knows that ìjọ kan yẹn ò ní wáyé nígbà táwa bá wà alive. And this is the more reason why we are saying been told lies. Everybody knows that the country is not going to work, but everybody is hoping that one day things will get better, and then for the last 24 years, governments were refused to provide ó jẹ́ nǹkan ẹ̀tọ́ ọmọ ènìyàn wọ́n provide ẹ̀ fún yín nítorí pé kí ni wọ́n mọ̀ọ́mọ̀ sọ fún ẹ̀yin èèyàn pé ẹ máa ṣe àdúrà, ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè yẹn náà lákòókò tí ń gbàdúrà fún láti 63 years, but unfortunately àdúrà tá ń gbà ó fail nítorí pé a kì í ṣe ẹ̀yà kan náà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá l'Elédùmarè dá wa. Ó dẹ̀mí lọ́tọ̀, ó dá àwọn ẹ̀yà tó kù náà lọ́tọ̀. But àwọn aláwọ̀ funfun ní ó ti di dandan pé kí gbogbo àjọ gbé papọ̀, ká lọ máa manage ara wa, ká jọ máa gbé nítorí pé èyí táwọn fẹ́ nìyẹn. Bó tó bá lọ sí gbogbo àgbáyé káàkiri, wà rí pé ẹ̀yà oríṣiríṣi ló wà. Ẹ̀yà tó dẹ̀ wà wọ́n lè jẹ́ aláwọ̀ funfun, but èdè tó ń sọ ó yàtọ̀ síra wọn. Èmi á máa bi àwọn ọmọ Yorùbá pé kí ló dé gan tí ẹ refuse tá à ń sọ fún yín lójoojúmọ́ pé ó dìgbà tí a bá kúrò nínú entity tí wọ́n create yìí òun ni ìlọsíwájú máa wà. But nítorí pé ẹlòmíì àgbọ́yé ẹ̀ níbi tó mọdé ni pé òṣèlú lòun fẹ́ ṣe, òṣèlú tẹ́tẹ́ ń kọbọ̀ tẹ́ ń ṣe
tí kò mú development kankan wá látijọ́ tẹ́ ti ń ṣe, òṣèlú tẹ́ ń ṣe tí kò tán ayé yín padà, òṣèlú tẹ́ ń ṣe tí kò ràn yín lọ́wọ́, òṣèlú yẹn náà lẹ wá gbé dání títí di wákàtí tí a fi ń sọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wá máa sọ pé àwọn kan ló ń ṣe yín, kò sẹ́nì kankan tó ń ṣèyàn kankan. Deliberate act ni pé kí Nàìjíríà kó má ṣiṣẹ́, torí pé inú Nàìjíríà ni wọ́n ti ń extract gbogbo resources tí wọ́n ń lò ní gbogbo àgbáyé, láti pharmaceutical títí dé títì tá à ń wò yìí, títí dé metal. Wọ́n refuse. Tó bá lọ Èkìtì, tó bá lọ Kogi, tó bá lọ Kwara State, tó bá lọ Ọ̀ṣun State, Ọ̀yọ́ State, Ondo State, títí dé Lagos State, wọ́n refuse. Wọ́n wá ń fi life àwọn ọmọ Yorùbá wọ́n fi ń ta ludo. Ọ̀pọ̀lọpọ̀ wá ń béèrè fún ìrànlọ́wọ́ nítorí pé gọ́ọ̀mẹ̀ntì tó yẹ kó ràn yín lọ́wọ́ kò make facility. And every blessed day and campaign, àwọn kan tún máa ní ṣé torí pé Tinubu ti débẹ̀, bígbà tó yẹ pé Tinubu máa ṣe Nàìjíríà bó ṣe jẹ́ kó dàbí ìtẹ̀ǹfẹ́. Bí wọ́n gbé Tinubu 10 débẹ̀, kò sí kankan tó lè ṣe. Gbogbo pé Tinubu appoint àwọn ọmọ Yorùbá, gbogbo yẹn kò lè change owó tó wà nínú account ẹ̀. Wọ́n yọ Yorùbá, wọ́n fi Yorùbá sí, wọ́n yọ Igbo, wọ́n fi Yorùbá sí, kò lè make any difference. Nítorí pé economy Nigeria ó ti crumble, economy Nigeria ó ti wà dilapidated. Gbèsè tó ń bẹ nínú Nigeria ó máa take almost 50 years ká tó tẹ̀lé sọ pé a fẹ́ san tán. Gbèsè tí wọ́n ṣì ń san, service lọ́ ṣì ń service ẹ̀, wọ́n ti san ju owó gangan. Lóònù gangan ṣì wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé every blessed day tẹ́ ń sùn tẹ́ ń jí nínú Nigeria, ayé yín wà dilapidated, torí pé economy Nigeria kò lè gbérí. Kò bá lọ kó gbogbo àwọn experts wa ní gbogbo àgbáyé, that is not going to make any changes. Kò lè make any difference, nítorí pé economy Nigeria ó ti wà in a very big problem. For gbogbo ìgbà tí Nigeria fi lówó, wọ́n ṣe the needful láti tọ́jú owó pamọ́, láti fi tún nǹkan ṣe, láti fi ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. Now tí gbogbo àgbáyé feel so many problems, ẹ̀yin wá assume, ẹ̀yin wá rò pé, ẹ wá think pé Nàìjíríà máa ṣe kí ni, ó máa make life yín better. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan sí i. Kò sí ibi kankan tí Nàìjíríà máa make life yín better. It is better kí gbogbo wa ká demand lọ́dọ̀ àwọn olóṣèlú wa pé a fẹ́ kí wọ́n gbéyẹ̀wò ṣé àwọn ọmọ Yorùbá ṣì fẹ́ Nàìjíríà àbá àfẹ́ mọ́. Ìbéèrè tó yẹ kí a máa bi gbogbo àwọn representative wa lénìí nìyẹn. But unfortunately, nítorí olè, nítorí ìjẹkújẹ, nítorí tiwọn tara wọn nìkan àti àwọn tó súnmọ́ wọn, tí àwọn bá ti jẹ tó bá ti yó, wọ́n ń bẹ́ ní mo yó, kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ ẹlòmíì. Ìwọ tí a dẹ̀ ń campaign lójoojúmọ́ tó wá tún ní olóṣèlú làwa tún ṣiṣẹ́ fún, sórí pé brain ẹ ó need láti reset. Bígbà tá a bá reset mobile phone àbí laptop àbí device tó bá ń lò, nítorí pé àwa tí a wà níta tá ń campaign àtàwọn tó ń bẹ nínú ilé tí wọ́n ti ríran pé Yorùbá country òun ló lè san wá, àti ní territory tiwa, àti ní population. Interconnected ni pé ká set up government tiwa, kí government yẹn lè wá kọ́kọ́ take care Yorùbá first, kó tọ́jú àwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí wọ́n máa lè máa respect wa ní gbogbo àgbáyé. Kò síbi tọ́mọ Yorùbá ń bẹ nísìn, value system Nigeria lọ fi ń wé tiwa. Tó bá ti sọ pé I'm a Nigerian, automatically warrior as a different entity. Kí ló wá ń bà wá lẹ́rù? Kí
kí ló dé tá ṣe ń sá tí à ní ká ṣe Yoruba country tiwa ẹ̀yin refuse torí pé ẹ ní understanding in tá à ń sọ ẹlòmíà ní kò yé òun kí ni kò yẹ níbẹ̀ ṣèjọba tán ràn nísìn ṣó dẹ́ mọ̀ èmi béèrè ni ǹjẹ́ láti 1999 títí di wákàtí ǹjẹ́ Nigerian government ti recognize ẹ ǹjẹ́ wọ́n rí ẹ gẹ́gẹ́ bí èèyàn? These are all the questions tí ọ̀pọ̀lọpọ̀ yín ò lè dáhùn nítorí pé kí ni fraud ní Nàìjíríà. Fraud yẹn dẹ̀ ti wà tipẹ́tipẹ́ kò ń ṣe léèní ni fraud yẹn ṣe dé but nítorí pé a tètè highlight ẹ̀ for a very long time nísìnyí tí wọ́n highlight gbogbo fraud yẹn òun ló wá ń jẹ́ ká ṣe mọ̀ pé ẹ ní sùúrù gangan kí ni àǹfààní kí ni ìwúlò ibi tó ń pè ní Nàìjíríà. KOIKIMEDIA, bringing the world closer to your doorstep as we are taking you on a ride these early hours of the 9th of July 2023. Aago mẹ́fà àbọ̀ òun ló ṣẹlù ní England, London precisely. Orí mọ́tòwé lélẹ̀ tí a wà nínú ẹ̀. Ìbéèrè tí mò ń bí ẹni pé ṣó fíìl pé Nàìjíríà máa ṣiṣẹ́? No, ó ti late. Kò sí nǹkankan tó lè rectify problem tí ó wà láàárín àwa. Kò sí bí ẹ ṣe lè ṣe marginalization ṣì máa wà. Bí Ìgbò náà bá débẹ̀ òun náà máa roko sọ́dọ̀ rẹ̀. Báwùsá bá dọ́dọ̀ ẹ̀ báwùsá bá débẹ̀. So politics don't play ní Nigeria. Politics of marginalization ni. Torí pé kí ni we have never been one and we can never be one. Ìwọ tó ní terrorist máa lọ níjọ́ kan wọ́n bá sọ fún ẹ bẹ́ẹ̀ tètè máa gbé yẹ̀wò pé irọ́ ló wà ń bẹ̀ o. Terrorism ní Nàìjíríà kò lè end láíláí nítorí pé nínú terrorism yẹn àwọn olóṣèlú north àwọn mọ̀ nípa ẹ̀ àwọn gangan ni wọ́n instigate gbogbo àwọn terrorist tí wọ́n jẹ́ kẹ́ rí oko lọ tí wọ́n ń destroy yín kò ń ṣe torí pé wọ́n ń affect wa nínú oko la ṣe náà fẹ́ kúrò nínú Nàìjíríà no ọ̀pọ̀lọpọ̀ a máa rò pé torí pé a lè lọ sóko. We are talking about taking our territory. Ibi tó ń wò ní bíbá nísìn territory àwọn English ni àwọn English ló ní gbogbo bíbá. So that literally mean orí M1 láwa I mean M11 rather not M1. Àwọn English ló ní bíbá though àjòjì oríṣiríṣi tí ń bá wọn gbé for many years but tó bá wà lọ́wọ́ bọ̀ wọ́n á náà wọn ní English. Tó bá lọ sí Scotland àwọn yẹn ló ń pè ní Scottish. Tó bá lọ sí Belgium àwọn yẹn ló ń pè ní Belgium. Tó bá lọ sí Germany àwọn yẹn ní German. My question then is kí ló dé tí ẹ fẹ́ jẹ́ ká defend the territory tiwa? Kò ń ṣe pé a fẹ́ defend ẹ̀ torí àwọn terrorists no a fẹ́ defend ẹ̀ torí ọjọ́ iwájú bẹ́ẹ̀ bá wò lọ wò bọ̀ àwọn ọba kan wà tó ti wá wọ́n ti wàjà orí Nàìjíríà náà ni wọ́n ti kúlé torí pé nígbà tá à ń sọ fún wọn pé ẹjẹ́ àjọ gba ìlú wa gbogbo wọn nínú wọn náà wọ́n fẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà ni wọ́n ń defend àwọn ti lọ nísìn Nàìjíríà tó filẹ̀ kò tí ì mú any good kíní kankan jáde. My question then is for how long la ṣe máa parọ́ fúnra wa pé ìlú tẹ̀ ń pè ní Nàìjíríà máa ṣiṣẹ́? Everybody knows that Nigeria is not working torí pé kí ni kò ní system tí mo wà nínú ẹ̀ nísìn máa fi wọ̀nyí láìpẹ́ ó ní time tí bọ́ọ̀sì máa gbéra kódà nígbà tó máa gbéra àwa méjì péré ni passenger tó gbé ó gbé arábìnrin kan ó dẹ̀ gbé mi màá wá fi bọ́ọ̀sì máa fi wọ̀nyí lọ sẹ́yìn nísìn kí wọ́n náà lè rí tó bá wò lọ nísìn sórí gbogbo ẹ̀yìn yẹn sórí pé kò sí yàn kankan níbẹ̀ torí pé ó ní system sórí nísìn system yẹn ni pé kò mátà èèyàn méjì ò bá wà lórí bọ́ọ̀sì yẹn ó sì ń gbé ẹ lọ náà nìyẹn. Now irọ́ tó pa fáwa ni pé for years wọ́n sọ fún wa pé Nàìjíríà máa ṣiṣẹ́ Nigeria is going to work but Nigeria is never going to work because it's lies. We have been told lies
by the English people that destroy what is called our own heritage. For 63 years, they keep telling us that Nigeria is going to work, but eventually Nigeria never worked. Because why? Nigeria is not a country. It was put together by the British. British ló kó Nigeria papọ̀. And for more than 63 years today, they are still telling us that Nigeria is going to work. But everybody knows it's not going to work. But every time, this country is not working. Why do you know? It's going to work. It's just that we don't have the right leader. And when we have the right leader, it will eventually work. But everybody knows that. Everybody knows that the country is not working. The British created Nigeria. Nigeria was created by the British. And for the last 63 years, they've refused to make Nigeria to work. And this is why we are saying to the people that why should we remain as this entity called Nigeria? Nigeria that is now operating is operating on a false identity. And this is why we are saying to those at home, let us leave these politicians. Our politicians are not fair on us. Our politicians were deliberate láti keep Nigeria. Kò ṣe pé torí èmi àti ẹ, kò ṣe pé torí pé Nigeria yẹn máa make any benefit fẹ́mi àti wọ. No. Àwọn olóṣèlú ìtọ́ fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ yẹ ká máa jọ run in Nigeria, but àwọn làwọn ní upper edge. A lè pè wọ́n, a lè question wọn. Tàbá náà need the freedom of information. Ó dá budget tí wọ́n create ní state kankan. Kí ni advantage budget yẹn fún gbogbo wa? Wọ́n ní lè sọ fún ẹ. Wọ́n ní wọ́n create budget of 3 billion or 300 billion, 400 billion or whatever billion. But eventually, kò sí benefit kankan tí wọ́n jẹ nínú budget yẹn. Ó lè náà ṣe títì substandard. So everything has been lies. We have been told lies for a very long time. And when we are now saying to those at home that let us, think. Wọ́n ní no, fẹ́ sori pé tó bá wẹ̀yìn mi sori kò mátà pé because only system èèyàn méjì péré òun ni coach yìí ń gbé lọ. Èèyàn méjì péré torí pé driver tó ń drive ó ti léye tó máa gbà ní every month. Kò ń ṣe torí pé mọ́tò kún kò kún. No. Everything is about timing. And timing here, very, very important. What is your time? Tí ọkọ̀ yìí máa gbéra. Ọkọ̀ dẹ̀ ti gbéra nìyẹn. Lásìkò tó yẹ kó gbéra. Kò wá need láti ṣe máa dúró ó dìgbà tó bá kún. No. Ìyẹn la ṣe sọ fún yín pé a lè dúró de anybody. Torí pé àwọn la fi máa dúró de. We don't have to be waiting for everybody. Àwọn kan ò tí gbọ́. Gbogbo èèyàn ní láti gbọ́. Gbogbo èèyàn fẹ́ gbọ́ yẹn is a delay tactics. Táwa ta ti gbọ́, táwa ti ní understanding ẹ̀, tá dẹ̀ ń follow procedure tó ní ká follow. Then why should we wait for other people? Wo ọkọ̀ yìí nísìn, sórí bó ṣe empty. Sórí bó ṣe empty lọ. Sórí pé èmi nìkan. Arábìnrin yìí wà níwájú. Ó tẹ̀ ti sọ fún mi lẹ́ẹ̀kan pé ṣé kò ṣe pé mò ń fídíò òun ní kí mo ṣe fi fídíò ẹ̀ fún. Àbọ̀rọ̀ mo yẹ nísìn. Èmi nìkan, àwa mẹ́ta la wà nínú ọkọ̀ yìí. Lẹ́yìn driver, èmi àti èèyàn kan. Tó bá dẹ̀ calculate gbogbo èèyàn tí mọ́tò ìlú ẹ̀ kó gbé tẹ́lẹ̀, á gbé approximately via maximum 40. I don't know. Tàbá ní ká kà lọ 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 20, 22, 20. So about be 26 ní bíbá, 26 ní bíbá. So tó bá multiply 26 by 26, kí ló fún ẹyẹn? But at the end of the day, ṣorí pé empty. Torí pé kò ní láti dúró de gbogbo yàn. Mọ́tò mi máa gbé ẹni tó bá ń run late, a máa gbé bọ̀. Eléyìí ti ní time.
ó dẹ̀ gbọ́dọ̀ go according to the time. Torí pé time was very, very unique and important. But for years, what he divert brain 52. So now 52 ni mọ́tò yìí gbé nísìn. The question is, ṣé wàá fi ipò máa dúró de anybody? Ìyẹn láti sọ fẹ́yìn tí ẹ máa ní ẹ Koiki àwọn kan ọmọ ìtì gbọ́ àwọn ìgbọ́lábúlé mi ṣe máa bá wa ṣe campaign de village mi náà. Torí pé deliberate act ni àwọn politicians ló yẹ kó ṣe tó jù ń bẹ̀. But nítorí pé wọ́n ò fẹ́ jẹ́ kí Nàìjíríà kó pín. Torí tí Nàìjíríà bá ti pín, a máa lè question wọn. You know? A máa lè question wọn. But àwọn ò fẹ́ kí Nàìjíríà kó pín. Torí tí Nàìjíríà bá ti lè divide, that is going to change the game. Rule of law máa wà. Kò sí pé èèyàn kan máa jẹ́ olówó kan tó máa disturb tálákà. All these are the reasons why we are saying to our people, let us allow this country to break. But so many of you do not want Nigeria to break because gullible ni mọ̀ tán pè ní afẹ́gbà country. Tó bá ní understanding pa afẹ́gbà country ni ìwọ ló máa pariwo pé ó yẹ ká ti pín tipẹ́. But àwọn olóṣèlú máa ní no, ẹ má jẹ́ kí wọ́n deceive yín. Àwa la máa fix system yín. Ẹ wo the same set of people náà ló ń control Nigeria láti 63 years. Bó ṣe ń kú wá tó fẹ́ àwọn ọmọ wọn sí. Ẹ wo Baba Saraki, ó ṣe títí ó lọ, ó fi ọmọ ẹ̀ sí Bukola Saraki. Bukola Saraki nísìn náà bá tún lọ, á tún fẹ́ lómi sí. Ó wá sọ Nigeria di property tiwọn. But èmi àti ẹ nísìn àwa wá di hustler. Olúkálùkù wá hustle ibikíbi tó bá lè hustle lọ. Anywhere tó bá lè kọ́kọ́ lè gborí ẹ̀ sá lọ náà. Àwa ń sá kúrò lórí territory tó jẹ́ ti tọ̀dọ̀ tiwa. Territory tí Ọlọ́run Ọba Elédùmarè tó fi kẹ́ wa. Territory tó fún wa pé àwa la ní. Ṣé o wọ̀ mọ̀ pé àwa la ní territory yẹn ni? Ibi tó yí Ọlọ́run Elédùmarè dá wa sí nìyẹn. Níbi tó fi ìṣẹ̀dá wa sí nìyẹn kó tó de pé àwọn òyìnbó dé wọ́n change gbogbo narratives yẹn. And if we do not get the hell out of Nigeria, the longer tá bá ń pẹ́ sínú Nigeria, the more problems la mama endure. Ẹ bá kọrin títí, ẹ bá ní 1 million NGO. Àwọn kan ọba máa donate owó fáwọn èèyàn lójoojúmọ́. The time now is 6:46 a.m. Èní ní ọjọ́ kẹsàn-án nínú oṣù July 2023, the 7th month. Àti ṣe June tán ní last month, inú July la wà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ayé ò máa dúró. Tó bá rò pé ayé máa dúró fún wọn, no. You know, innovation in lọ káàkiri. We need to start thinking. We need to think very fast because this system tí a wà nínú ẹ̀ tó ń pè ní Nigeria, it is a failed system and it is never going to prosper. Don't be deceived. Don't be fooled. Don't let anyone give you the impression that it is going to be okay with Nigeria. Ẹ bá lọ sí church láàárọ̀ nísìn, wọ́n máa bá yín sọ̀rọ̀ motivational talk. Wọ́n máa sọ àwọn nǹkan tó yẹ pé èèyàn máa bẹ̀rẹ̀ pé kí ni ẹni ṣe pẹ̀lú governances. Governance is got to do with people. Church has nothing to do with government. But àwọn Nigerian government, wọ́n ti lo àwọn churches, wọ́n ti lo àwọn mosque, àti ń bọ́ sórí A12, àti kúrò lórí M1, àti bọ́ sórí A12. Listen, gbogbo àwọn church, wọ́n ti fi àwọn church, wọ́n ti lò wọ́n as instruments láti bring the mind away from the truth. And that is why today, as many people will never think on their own. Ìrìyàn kan ló ń jọ́gì lọ yẹn nísìn. Kò ní láti worry nípa safety. Kò ní láti worry pé terrorist kan máa jáde láàrin inú igbó yẹn tó máa kidnap òun. Tó bá ń rò pé gbogbo tó ń rí
ó máa wáyé nínú Nàìjíríà, you will be dead, gone. Ó bá dàgbà kó darúgbó títí dé 60, 70, 80, 90. Nàìjíríà ò lè dàbí UK, forget it. Gbogbo pé àkànfilé wọ̀nyí is just for you to see what it looks like. But tó bá assume lọ́kùn ẹ̀ pé Nàìjíríà máa dàbí UK, kódà forget it. Ó sì lè máa think of pé ó máa dàbí Kenya at a little bit, you know, abẹ́ tunnel lélẹ̀ nísìn. Once again, this is KOIKIMEDIA as we continue to bring the conscious mind and awareness of the Yoruba Nation campaign to so many of you around the world. Gbogbo àwọn phones tó ń rí ìtọ́kọ̀ SOS tí yàn bá break down lórí motorway fún emergency. Mo rí tí ọlọ́pàá Nàìjíríà ní àwọn ti create apps. Ṣé tó bá kidnap èèyàn nísìn, ọlọ́pàá máa respond? Ṣé ọlọ́pàá tí ó ń sọ fáwọn èèyàn pé àwọn ò ní epo nínú mọ́tò, àwọn ò ní ọta àbọ̀n, ṣáwọn yẹn ló máa respond sí apps? Wọ́n kàn fi owó Nàìjíríà, wọ́n kàn fi ń jẹ gẹ̀lẹ̀dẹ̀ ni, olúkálukú kàn ń jẹ tó bá jẹ́ ń bẹ̀. Tinubu náà lọ títí lẹ́yìn ọdún mẹ́rin tó bá successful, a tún padà wá. That's tó bá dìbò fún another 4 years, a ṣe 8 years, òun náà lọ. Àná òun ti ṣègbìyànjú tóun lè ṣe, a ṣe títì, ó lè invest sínú airport, but pé Nigeria economy máa gbá sókè, forget it. Nigeria economy is dead. Kò sí kankan tó lè revive Nigerian economy. It is too late now. If anybody is wishing ní minded pé Nigerian economy máa lọ sókè, ìrọ̀lọ́pàá fún ẹ. That economy is completely shut down. The economy of Nigeria is no longer going to work. Tó bá ráyè sákúrò ní Nigeria, fair enough. But ṣé gbogbo 30 million Yoruba tó ń bẹ nínú southwest ibi tó ń pè ní Nigeria, ṣé gbogbo wọn náà la máa ráyè kó bọ́ta? Kò possible. This is the reason why we must take back our territory. Kò ń ṣe torí pé Fúlàní wọnú igbó la ṣe fi gba Yoruba nation. No. Torí pé a fẹ́ take control gbogbo tó ń jẹ́ tiwa, káwa náà lè máa níjọba tiwa. Then gbogbo ẹ̀ tẹ́ máa ní ṣé kìíní yẹn máa bọ́ sí ìjẹ́ ló máa wáyé. Well, lọ́kàn ara ẹ ìwọ ló ń rò pé kò lè wáyé torí pé you are a fool. Torí pé tó bá ń ṣe fool ni, ìlú mẹ́ta in 25 years ó ti gba freedom wọn nínú country tèmi wáyé. East Timor, South Sudan, Montenegro. Àwọn ìlú kélébé wọ́n wà káàkiri tí olúkálukú wọn tí wọ́n operate. Tó bá lọ sí airport ló máa realize pé wow, there is a lot of countries around the world. Ẹlòmíì ò sọ kò gbọ́ English ẹyọ kan báyìí torí pé àwọn British or Britain ló fáwọn ní impression pé ká máa sọ English kọ́ ló yẹ kó yẹ ká máa sọ. Yorùbá ló yẹ ká máa jẹ́ mode of communication wa. Yorùbá ló yẹ ká máa fi bára wa sọ̀rọ̀. But again, it's all about the lies. Irọ́ tó ti pa fún wa náà ni. Ẹ má sọ èdè tiyín, ẹ gbé èdè tiyín sílẹ̀, ká wá gbé Gẹ̀ẹ́sì. Àwọn èèyàn á máa sọ English ọ̀pẹ́ rẹ̀, sọ English títí. English yẹn kò ní kankan tó mú jáde. Once again, this is ìgbà tó ṣe Olympic. Gbogbo àdúgbò inú wọn lò láti fi ṣe Olympic yẹn lọ sí Stratford and all those places. Mo kí gbogbo alẹ́ nǹkan sí. As I always say, this is the platform that takes you around if we have the time. Plane kan ló ń lọ yẹn, ó ti fẹ́ land, bí a Stansted ló fẹ́ land sí bó ṣe wà yẹn. Ló wà lókè yẹn. 63 years. Nigeria ò ní airline. Ṣé mọ̀ pé Ethiopia ní airline tiwọn, Turkish ní airline tiwọn, Emirates ní airline tiwọn, Morocco airline wà, kódà Algeria airline wà. Kí ló wá dé tí ìlú tó ń pè ní the most populous black nation wọ́n máa fi yẹn kájọ yín? Tẹ́ bá rí wọn, wọ́n ṣe sin bàbá kan ní ọ̀nà Ìjẹ̀bú, ẹ̀rí gbogbo àwọn olówó tó lọ síbẹ̀, ẹ̀rí vice president, ẹ̀rí Fẹ́mi, ẹ̀rí Akínwùmí Adésínà, governor Ogun State yẹn Gaiman,
ìyẹn máa fi airport ti plane land but wọ́n lè fi terminal wọ̀nyí ẹni kò fi terminal kọ́tẹ̀ accept pé wọ́n ti parí ẹ̀ ẹni kò show terminal yẹn fún wa ìyẹn cargo airport tí gbogbo àwọn plane yẹn máa ń land sí ẹ rí pé bẹ́ẹ̀ ni kò rí tarmac nìkan ló máa ń show yín wọ́n lè show yín ní kí ló ń pè wọ́n lè ever show yín ní the airport gangan nítorí pé fraud ni wọ́n náà ń ṣe cargo airport tí a mọ̀ bí tí wọ́n bá project yẹn dé ó yẹ kí website wà tí mo lè máa lọ check pé ibi tí iṣẹ́ dé lélẹ̀ nínú cargo airport even if it's still under construction kò matter ó yẹ kí website kan wà tá máa máa fún wa ní update tá máa máa tweet ẹ̀ jáde tá máa máa fún wa ní information pé cargo airport yìí o within the next 3 years ó máa wà ready fún gbogbo ọmọ Ogun State àtàwọn tó fi wá ṣe business lógun State but the only thing tó máa ń ṣòyìn ni pé vice president wa ó park síbẹ̀ wá show picture plane ẹ̀ bó ṣe ń land ṣé yẹn la fi máa rí. These are all the lies. Kò sí project kan tó bá ń ṣe ní Europe wọ́n máa ń ní website fún inú website ẹ̀ ṣòrí plane kan ló ń lọ lókè yẹn náà nísìnyí that's another plane nǹkan ló tún lọ lókè yẹn you know that's another aircraft wọ́n lọ lókè yẹn. So kò sí any project tó bá ń ṣe ní Europe wọ́n máa ní website inú website yẹn wọ́n máa sọ fún ẹ pé a ti dé 20% ó ṣì wà in under another 80% kò tó ready wọ́n dẹ̀ máa sọ ìgbà tó máa ready but nísìn Togun State kò sí website kankan ṣé nígbà tí àwọn government yìí gan each state gan ní website tó ń function a ní local government irọ́ ni kò sí ọ̀kan tó ń ṣiṣẹ́ but gbogbo yín tí ẹ wà nílé irọ́ tí wọ́n ti fi mọ̀ yín mọ́lẹ̀ òun á ń jẹ́ kó difficult fún àwa sórí project kan ló ń ṣe lọ báyìí nísìn you know every day project ń lọ lójoojúmọ́ project you know wàá dá wálẹ̀ wàá tún ṣe wàá adjust it so that kí ó lè make sense but lọ́dọ̀ tiwa it is all lies irọ́ yẹn ti pọ̀ jù débi pé àwa táwa tún wá ń sọ fáwọn èèyàn pé kò jẹ́ kó mọ́ṣáláṣí kan lẹ́ ń rí yẹn nísìnyí wọ́n ti ti pa building tẹ́ ń rí tó jẹ́ green yẹn mọ́tò yìí máa lọ round ẹ̀ nísìnyí bóòlù àwà yìí nísìnyí máa fi mọ́ṣáláṣí yẹn wọ̀nyí wọ́n ti ti pọ̀ lókàlókù ti fàṣẹ lọ but ní Nàìjíríà irọ́ ni àmàrí mọ́ṣáláṣí yẹn ní the other side báyìí nísìnyí mọ́ṣáláṣí àwọn Asian yẹn ni sórí Bo Central Mosque sórí wọ́n ti tì sórí ilẹ̀kùn bẹ̀ lọ́tì yẹn sórí ràn sórí pọ́ ti tì kò sí àwọn kò sẹ́yẹ níbẹ̀ torí pé kí ni wọ́n ní business tó fi run gbogbo àwọn Asian yẹn dẹ̀ ní very very big business àwọn tẹ̀ ti gba business máa wa Yorùbá lọ́wọ́ torí pé àwa Yorùbá àwa bí àwa ṣe ń operate ó yàtọ̀ sí bí olúkálùkù ṣe ń operate definitely but àwọn Asian yẹn gbogbo oúnjẹ Africa làwọn ń tà àwọn ti gba ètò ẹ̀kọ́ gbà múra wọn lọ́wọ́ ṣọwárí bí mọ́tò ìṣe ń lọ látẹ̀kọ́ nísìn tí mo ti fi ń wọ̀n ẹ̀ ṣòrí pé níwọ̀n bá tó rọra ń lọ ó ní speed tó yẹ kó lò kò ní kọjá speed yẹn torí pé kí ni tó bá lọ more than that speed ó máa wà in big problem torí pé wọ́n monitor ẹ̀ láti control center eléyìí wọ́ọ̀kà jẹ́ ìjọ Sunday wọ́ọ̀kà jẹ́ lọ olúkàlùkù àwọn tó ti ṣe fàájì lọ lánàá àwọn tó ń jáde lọ síbi iṣẹ́ àwọn tó jẹ́ doctor police station kan lélẹ́yìn nísìn police station nìyẹn níbẹ̀ yẹn so these and all the reasons in the world why we are saying that fair enough I feel the pain ẹ̀yin mọ́ APC pé ìfẹ́ tẹ́ni sí Tinubu òun lè ṣe assume lọ́kàn yín pé tó bá débẹ̀ á ṣe tó yẹ kó ṣe fọ́mọ Yorùbá èmi ò ní kò ní ṣe tó kò yẹ kó ṣe fọ́mọ Yorùbá but ẹ forget it bó ṣe for 16 years kò lè rí ṣe ìyẹn ò kì í ṣe èpè into problems school kan lélẹ̀ nísìn Central Foundation Girls School kò ń ṣe private school o public school ní orí yẹn o
at least tó bá tẹ̀ ń wo design ẹ̀ láti ta wàá mọ̀ pé definitely tó bá máa fi dé inú ilé ó máa wà much better náà. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o bí ti ṣe ń kí àgbàlagbà ni mo ń kí ọmọdé. Aago méje òun ló ṣẹ̀fẹ̀ lọ lò. We are now about 6:59 a.m. ìyẹn ní London, England precisely. Once again, arábìnrin yẹn fẹ́ bọ́lẹ̀ lẹ́sìn. So èmi náà wà dé bọ́lẹ̀ ní wíwá náà mà lọ bọ́lẹ̀ ní ọ̀dọ̀ so tó bá tó bá ti bọ́lẹ̀ èèyàn sún síwájú ṣe pé òun ti bọ́lẹ̀ nísìn èmi nìkan ló kù pẹ̀lú dírẹ́fà nísìn ó máa ń wá a little bit fussy there so bẹ́ẹ̀ tí kò fẹ́ kí ojú ẹ̀ capture camera ni which is understandable ṣe pé èmi nìkan ló kù ní bọ́ọ̀sì èmi nìkan ló ń gbé lọ bí ẹyẹ dìtà ṣe ń sọ fún yín pé forget it gbogbo nǹkan ló ní system gbogbo nǹkan ló ní kí ni mo sọ system. Back to the front now. So mo máa fi iwájú wọ̀nyí díẹ̀díẹ̀ lọ nísìn. So mo pé mi nìkan ló ń gbé lọ báyìí nísìn tó bá wo bọ́ọ̀sì yẹn lọ sẹ́yìn ṣorí pé mi nìkan ni pé kò sẹ́yẹ níbẹ̀. So kò má tà pé èèyàn kan ló ń ṣiṣẹ́ èyí tó important ni pé ṣé bọ́ọ̀sì máa dé ibi tó yẹ kó lọ yes ó máa débẹ̀. Ìdí tá a ṣe sọ fún yín pé wọ́n dẹ̀ mi ni last man standing èmi ni last man standing torí pé bọ́ọ̀sì tó ń wò yìí nísìnyí torí pé kò sẹ́yẹ níbẹ̀ sórí torí bó ṣe empty sórí pé mi nìkan ló ń gbé lọ sórí torí pé kò ń ṣe pé tó bá jẹ́ pé Nàìjíríà nísìn tí bọ́ọ̀sì yóò bá kún kò ní lọ ó gbọ́dọ̀ kún ni torí pé that is the mentality the stupid mentality tó wà lórí yín pé torí àwọn ọba ò tí tẹ̀lé wa àwọn kan náà wọ́n fẹ́ àwọn kan náà wọ́n fẹ́ Yorùbá nation kí lẹ́yìn wá ń waste time ara yín fún sórí bọ́ọ̀sì nísìn torí pé mi nìkan ló ń gbé lọ sórí ràn kò care because ẹni tó ń wọkọ̀ yẹn ó ti ní iye tó máa gbà ní every month so iye tó máa gbà every month kò díṣẹ́ ìdúró bọ̀ lọ́dọ̀ yín nísìn jẹ́ kí bọ́ọ̀sì fi gbé ẹ láti Èkó lọ sí Ìbàdàn kó wá ní kó máa gbé wọ nìkan lọ ṣòrí pé kò ní make sense torí pé kí ni àwọn eléyìí ní system mi ti sọ ìgbé mi ti sanwó mo wá sanwó mo dẹ̀ ti sọ time wọ́n ti sọ time fún mi wọ́n ti sọ time tí bọ́ọ̀sì máa gbéra fún mi kí n tó sanwó so nígbà tí mo wá ń sanwó tán kọ́ wá ṣẹ̀ máa sọ fún mi pé Mr. Koiki má bínú o ní tó ṣẹlẹ̀ ni pé àwa ń rò pé bóyá ká jẹ́ kí bọ́ọ̀sì kó túbọ̀ kún díẹ̀ sí ká tó máa lọ so ẹ̀yin tẹ́ wá ń sọ fún yẹn pé Yorùbá nation yẹn pé ó ti ń pẹ́ jù kí ló dé tó ń pẹ́ ó yẹ ká ti gbà ó yẹ ká ti ṣe this torí pé ní understanding ẹ jẹ́ ká turn camera against iwájú ká tún máa wo view torí woman yẹn ni mo ṣe ń try láti now let's enjoy the view again ṣé wọ́n rí view yẹn ìwọ náà máa wo view yẹn lọ torí pé bọ́ọ̀sì ọ̀rá ń ṣe kí ni ọ̀rá ń dẹ̀lẹ́ngẹ́lẹ́ lọ torí títí free mo ní option láti wọ train níbi tí mo ti ń bọ̀ mo ní option láti gbé Uber mo ní option láti ṣe any other thing but ìwọ ló máa wá decide sórí tó important ni pé ṣé a máa délẹ̀ lérí yes ọ̀nà wo la fẹ́ gbà different route ni but a fẹ́ kíyàn kan wá parọ́ kọ̀ọ̀kan fún wa níbi tí ayé délé ni kíyàn kan wá fún wa ní fàbù tí kò ṣe gbé sórí scale and this is the reason why a ṣe ń sọ fún ọmọ Yorùbá pé
let us do the needful. You know, torí ó slow down torí pé ó lè jẹ́ pé ó ti ń lọ more than time tó yẹ kó lọ. So ọ̀kọ́lé fún yín ṣòro gba àwọn ilé tó ń wò yín nísìn council ló máa ní wá fi àwọn èèyàn síbẹ̀ gbogbo yín nísìnyí mo sọ fún yín pé tí Tinubu bá máa fi ṣe tán tẹ́ ẹ̀ bá lè gbé nílé studio flat fún wọn tó jẹ́ ọ̀dọ́ flat fẹ́yìn tẹ́ jẹ́ abiamọ ẹ forget it, it's a waste of time. Gbogbo ara ariwo tẹ́ ẹ̀ ń pa ti Tinubu yẹn ẹ forget it, waste of time ni. But tí Tinubu bá ti lè provide the accommodation fún yín tó ń ṣe fáwọn ṣòwárí gbogbo àwọn building tó ń wò lọ́nkán ńláńlá yẹn gbogbo ibi tí function ní UK wà nìyẹn city nìyẹn àwọn ibi tí wọ́n ti ń control Nigeria stock market gbogbo ẹ̀ ibi báyìí ló ti make a price àwa la ní crude oil ibi báyìí ló ti máa decide the price of the crude oil àwa la ní gas àwọn ní gas o òyìnbó ní gas o àwọn young boys wá jókòó wá máa determine stock market ọ̀pọ̀lọpọ̀ yín ó dà ń pé orí yín ti gbálẹ̀ tẹ́ bá ní understanding èyí tó ń bí àwa nínú àwọn ọmọ kéékèèké tó wà in their 20s ìwọ wà in your 20s ó wà in your 40s rather ó sì ń gbé lábẹ́ òbí ẹ̀ àwọn ọmọ 20 tó ń ṣiṣẹ́ ní stock brokers àwọn ń decide gas mi tèmi ní Nàìjíríà wọ́n ń decide ayé wa kò yẹ nísìn àwọn ń gun big cars. They are driving big cars. But ìwọ nísìn tàbá sọ̀rọ̀ wà ní Koiki shut up come back to Nigeria. Mo máa ń tí mo fi wá mú Nigeria hospital kan wà ní bíbá ìṣòro post office yẹn ti close to the Monday kan tó ṣí hospital kan wà ní bíbá púpọ̀ nù yín ẹ jọ̀ọ́ ẹ fún wa lówó àti fẹ́ kú o ẹ ṣàánú wa hospital kan ní bíbá nísìn oríṣiríṣi staff oríṣiríṣi èèyàn ló ń ṣiṣẹ́ níbẹ̀. Okay, are you stopping here? This is Whitechapel. Okay, I can come down here. Yeah. Thank you so much. I'll pick up some people anyway. So. Okay, all right, I appreciate it. That's all right, no worries. I was the only one here. What a good ride. Thank you, driver. No worries. Thank you. Sori ìwọ tó ń bú mi máa bú mi o. Mo sọ fún ẹ pé life tèmi ó better ju tiẹ̀ lọ 300 times. Hey, sorry. Sori pé wrong place ni mo dúró sí. Àwọn oníkẹ̀kẹ́ nìyẹn. Sori àwọn oníkẹ̀kẹ́ nìyẹn. Orí bus tí mo ti bọ́lẹ̀ nìyẹn. Sori máa bú Koiki. My life is better than yours. Èmi ò need owó púpọ̀. In tí mo need ni pé kí mo ní peace of mind. Sori ẹ̀yin lẹ ń wá wàhálà fúnra yín ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ ṣe kinní kan ẹ kọ́ para yín dànù ẹ lọ sí the other side yẹn lọ́hùn ẹ kọ́ ṣe kinní. Take care guy bye bye ẹ kọ́ para yín dànù. Sori ó tún ti gbé àwọn ẹlòmíì ní bíbá sori orí bọ́ọ̀sì mo ti bọ́lẹ̀ lélẹ̀ sori ẹ kọ́ ṣe kinní ẹ kọ́ sori ẹ kọ́ para yín dànù torí pé kinní. I'm showing the people in Nigeria they don't understand anything. They don't know what is freedom. No. I love Nigeria. Where are you going? You're going to work? Yeah. Where do you work? London. Not London. Take care. So, sori ìwọ tó wà nílé mo mọ̀ bọ́lẹ̀ níbi bàbí tí ẹ kí ti bọ́lẹ̀ kọ́lé but kò síbi tí mo mọ̀ ní London 25 years ni mo ti gbé nílùú yìí ibi báyìí ló ń pè ní Whitechapel orí train station ẹnìyẹn bẹ́ẹ̀ máa jẹ́ kó máa parọ́ fún ẹ o ṣó yẹ nísìn máa ṣe kí ni máa jẹ́ kó máa parọ́ fún ẹ kó máa sọ fún ẹ pé Koiki ló fẹ́ da Nàìjíríà rú Ìgbòho ló fẹ́ gbógun wá dẹ̀ gbogbo ẹ̀yin táwọn sọ pé Ìgbòho ń bọ̀ ń lé gbogbo rọ pátápátá yẹn ẹ̀yin rémi jáde tí mo sọ fún yín pé Ìgbòho ń bọ̀ ń lé Ìgbòho ń bọ̀ ń lé chief is coming home orúkọ Ìgbòho ti di Guinness Book of Record tó ọba ti dárúkọ ẹ kò lè ṣe kí ni ẹ lè ta jẹ́ nǹkan gbé ẹ trabayé wá sí side bíbá díẹ̀ kí ni ní time sórí emergency nìyẹn sórí until tí ẹ bá understand pé
kí ni value Nàìjíríà ẹjọ́ bá wa dáwó fún yàn kan o ó ti sick o ó fẹ́ kú o ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ o ẹ ṣàánú ẹ o gbogbo nonsense yẹn sori emergency lele this is an hospital sori hospital ni bíbá sori hospital building sori ambulance intensive sori wọ́n ti ní àwọn mọ́tò tó yẹ kó gbé àwọn èèyàn sori oríṣiríṣi eléyìí tún ní helipad sori ìdí tá a ṣe ń sọ fún yín pé ẹ forget about Nigeria ń delay life wa ó hold wa padà sẹ́yìn Royal London Hospital bíbá kò yẹ nísìn so ìdí tá a ṣe ń sọ fún yín pé ẹ já fi Nàìjíríà yìí sílẹ̀ kí ni ìwúlò Nàìjíríà kò ní ẹni ìwúlò kankan màá tún gba bíbá jáde sórí Royal London Hospital because health wa very very important health is the key ìlú tí kò bá ti ní health care system is a complete failure. Ìlú tó bá ti ní health care system is a complete failure. Ó yẹ nísìn àǹtabárẹ̀ wí lọ wíbọ̀ ẹni ká shut up ẹni ká lọ jókòó kíní kan because wọ́n ti fi okay kò sí ọ̀nà níbí ìbáṣẹ́ ọ̀jẹ̀ ń padà báyìí torí pé kíni wọ́n ti báyé yín jẹ́ wọ́n ti fi because renal and urology because ní system tó ń ṣiṣẹ́ àwọn máa wá sórí social media ẹ bá wa dáwó ó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn o ó ti fẹ́ kú o ó ti fẹ́ ṣe this o ó ti fẹ́ ṣe that o. How are you, sir? Going to work? What time do you start? What time do you finish? Around 8. What section do you work for? Which sector? 7th floor. What do you do exactly? Pediatrics. Thank you. I'm just educating my people. Thank you. Sorry, on lọ síbi iṣẹ́. Salam alaikum. Adé sọ fún yín, ẹ já kúrò nínú Nàìjíríà yìí. Ìlú yóò gbádùn kò work. Kò ṣiṣẹ́. Sorry, on charge gbogbo mọ́tò yẹn sílẹ̀ sorry. On charge. Ẹ̀yin wá ń pe Jésù. Ẹ ń pe Jésù, ẹ ń pa náà bí. Ẹ ń waste time yín. Sorry náà. Sáwọn ilé ò pe Jésù. Sorry, on charge. Sorry, on charge gbogbo àwọn mọ́tò yẹn. Sorry, on charging. On charge. Sorry, your hospital. And when we are talking, Koiki, shut up. And then say what? Gbogbo yín lẹ ń tọrọ owó lórí social media. Gbogbo yín pátápátá ẹ wá sórí social media. Àwọn diaspora tó wá ń ṣe wàhálà tó ń ṣiṣẹ́ back to back 14 hours 13 hours. Ṣùgbọ́n tí máa yẹn sọ ó máa bẹ̀rẹ̀ ní time yìí ó dìrọ̀lẹ́ ó dalẹ́ kó tó ṣe tán táwọn èèyàn bá ti ń bọ́lẹ̀ lórí train station wọ́n máa wá sórí gbogbo wọn lọ sórí bó ṣe ń lọ yẹn àwọn máa wá send owó sílé ìwà tó wá ilé tó kọ́ sórí fàájì tẹ kọ́ ṣe àwọn òyìnbó kò sí tó kàn wọ́n àwọn sórí ilé tí mo ti yọ mọ́ bẹ́ẹ̀ ọmọ ìjọba ni àwọn á wá ṣe kí ni àwọn èèyàn á wá ṣe tán yẹ gbọ́ wá sójú mi àwọn èèyàn á wá ṣe tán àwọn èèyàn á wá ṣiṣẹ́ títí ṣiṣẹ́ lọ́sítù wá send owó wá sílé wá ralẹ̀ ẹ wá tún wá máa ẹ wá yàn wọ́n jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ yàn wọ́n jẹ ẹ yàn àwọn èèyàn jẹ ẹ wá ní ẹ lọ sí church àbí bẹ́ẹ̀ kọ́ because wọ́n ti fi bà ti Nàìjíríà jẹ́ nothing is working. Nothing is literally working, more strong there láti ìjẹta but I just have to do this mo tẹ̀ sọ pé mo tẹ̀ ní ṣe program kankan títí dọ̀la ni but kò tí bá wà níta báyìí I feel a kind of different energy and cross kò yẹ nísìn because láti Friday ẹ rí pé mo rí mi lórí Star Radio ènìyàn kan tún kú tí wọ́n ṣe burial níjọ́ Friday so ẹ rí pé the last broadcast I say was Friday kò mo ní cold gan. But mo manage torí pé kí ni we must continue to explain to some of you etí yín ó ti wà block etí yín ti wà block sórí hospital yẹn ló wà lẹ́yìn mi yẹn sórí olówó yẹn helipad máa ń pààkì sí nìyẹn olówó nìkan ló ní helicopter lọ́dọ̀ tí olówó nìkan ló ní helicopter wọ́n ti fi irọ́ lọ́ ti fi pinlẹ̀ ìlú òṣì tẹ́ ń pè Nàìjíríà yẹn wọ́n ti fi irọ́ pinlẹ̀
but àwọn ò ní jẹ́ kó sú wa. We will continue láti máa ṣàlàyé fún yín pé Nàìjíríà forget it. Nàìjíríà ṣìlò láti ẹ̀ ń sọ̀rọ̀ ló ń sọ Nàìjíríà wá jẹ́ gẹ́gẹ́ bí country yóò ṣì. Thank you. Tó ní standard. Èyí tó ti báyé gbogbo yín jẹ́. Ṣòrí orí bọ́ọ̀sì bó ṣe clean. Ṣòrí bó ṣe clean pa. Ṣòrí orílẹ̀-èlẹ̀. Sọ yẹ ká máa bá ìrìnàjò wa lọ. Ìwọ náà máa wo bí London ṣe rí. Tó bá rí London, tó bá fún ẹ ní visa wọ UK, at least máa wo London lọ́dọ̀ KOIKIMEDIA. Sọ fún ẹ pé èmi kọ́ ni problem yìí, èmi kọ́ ni kẹ́ máa kanra mọ́, èmi kọ́ mo bà Nàìjíríà jẹ́. So mo kí gbogbo wa lẹ́ǹkan sí pé happy Sunday. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Bí ó bá fẹ́ rẹ̀ wá, Ọlọ́run máa fi omi àtàlàáfíà sí gbogbo oríkèéríkèé ara wa. Torí pé tí ẹ bá understand pé sacrifice pé ara ń ta wá láti weekend, mo rọra manage ara mi pẹ̀lú lemsi àti lemon and lime, omi gbóná àti omi tó pọ̀ nínú ọ̀tà lẹ́nà òdìdí. Ilé tí mo bá rọra ṣe nísìn, it will go a long way. Ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́, ẹni tó bá fẹ́ gbọ́ kó má gbọ́. Problem tí yín nìyẹn. So èèyàn kankan bẹ̀ mí iṣẹ́, èmi ni mo bẹ̀rẹ̀ mi níṣẹ́ pé ìyà ń jẹ yín nílé, ká máa fi nǹkan wọ̀nyí. Sórí gbogbo ẹ̀ bó ṣe rọra ń lọ gbóòórìn. Everybody wà ní ilé wọn nísìlẹ̀ ní Sunday. Ló àwọn kan náà máa lọ sí church, àwọn kan lọ mọ́ṣáláṣí, àwọn kan ti lọ́bi iṣẹ́, àwọn kan sùn, àwọn kan gba day off, àwọn kan ti travel. Olúkálùkù ló ní different places tó ń wọ̀. So this is just one local government. Local government kan ló ń wò yìí. But tàbá lọ, a máa bèèrè lọ́wọ́ yín pé ẹ ṣàlàyé fún mi 774 local government. Èwo ló ń ṣiṣẹ́ níbẹ̀? Wọ́n ti fi irọ́. Wọ́n ti fi bàtí Nàìjíríà jẹ́. And an average Nigerian believes all the lies. 7:15 a.m. èmi ní ọjọ́ kẹsàn-án nínú oṣù July 2023. Basic things of life, ọ̀lẹ̀ fún yín, omi lásán ọ̀ fún yín. Àwọn politician dẹ̀ ti mọ bó ṣe ń kájọ gbogbo yín. Politicians, they are very good in
distracting a lot of you at home. Jókòó sórí Twitter. Ṣé Twitter lè fi pé politicians don't care? Instead of gbogbo Nigerians got request for a full dissolution of Nigeria. Àwọn kan wá Peter Obi. Ṣé Peter Obi náà wá claim Peter Obi is a criminal? Atiku is a criminal. All these politicians are criminals. But ẹ lọ sórí Twitter and they are praying that one day Kotima Oma on City Tinubu Alegbe Peter Obi wa bí Atiku. Waste of time. Obaya gbogbo yín máa wake up. Ojú ló pẹ́ sí. Continue to live in denial. Ojú òun ló pẹ́ sí. Obaya wake up. Ẹ̀ṣin ń sùn ni. Ẹ lọ gbọ́ Ṣòwòrẹ́ sọ̀rọ̀ lánàá. Ó ní revolution tẹ́ ń sá fún yẹn ó sì máa wáyé. Ẹ lọ sórí péjì wọn lórí YouTube. Ẹ lọ sí tó bá fẹ́ gbọ́ nílé kó gbọ́ nílé, tó bá fẹ́ gbọ́ kò ṣe problem tèmi. Èmi kọ́ ni ìyà ń jẹ. We will continue to campaign. So, and tó bá fẹ́ ẹ lọ gbọ́ Ṣòwòrẹ́. Ẹ fi ìpamọ́ máa bẹ̀yàn kan pé ẹ wá support Yoruba nation. Ẹ bá máa support. Kí n tó máa push yín jáde, Ṣòwòrẹ́ ti sọ. Ẹ lọ sórí page wọn kẹ́ lọ gbọ́ nǹkan tó sọ. It's a 7-minute video. Ẹ lọ sórí Sahara Reporter lórí YouTube. Ó ṣẹ̀ṣẹ̀ lánàá ni. Revolution tẹ́ ń sá fún Nàìjíríà yẹn. Gbogbo yín lẹ ṣì máa dìde fúnra yín. Ẹ jáde at the appropriate time. Mo kí gbogbo ọlẹ́ nǹkan ṣe very good. The strength kan tí mo fi ń ṣe lé ìkọ̀rá manage ni. Not that I have the strength, but we just have to do what we have to do. So that's all. So kí a tó bí mi lọ́mọ. 254 to Holloway, Black's Head. Bí èmi ni ìyá máa jẹ, bí ẹ̀yin ni ìyá máa jẹ. Owó ti di 1,005 naira àsàtàrọ̀ yìí. Bí ẹ fi pé Tinubu máa bà fún magic kan. I try go. So nígbà tó ti fi Yorùbá sí gbogbo position nísìnyí, ṣé ẹ ti mówó sínú àkáǹtì yín? Ṣé o ti mówó sínú àkáǹtì yín? Ẹ láìkè irọ́ ti bá ti yín jẹ́ Nàìjíríà. Àfirọ́ tàn yín. Tinubu ti fi gbogbo Yorùbá síbi tí àti ní Yorùbá for a very long time. Everybody is happy. Everybody is excited. So kini ṣéyàn tí wàá mówó wọnú pocket yìí nísìnyí. Has that make any changes? Ṣéyàn ti make any changes? Kò lè make any changes now. So ọkọ̀ ló ń ṣiṣẹ́ lọ ẹ̀ nísìnyí. Ẹni tó ń ṣiṣẹ́ cleaner ẹ̀ nísìnyí ó ní right láti travel. Láti lọ sẹ́ni country tó bá ti gbọ́ lé 10 days àbí 20 days àbí 15 days asáré lọ́ọ̀bì kan. A post ní sórí social media. Ìwọ tó ṣiṣẹ́ tó wà Nàìjíríà tó jẹ́ ọ̀dọ́ òun kàn kàdà káàkiri. Òun gùn kàdà káàkiri. Wọ́n gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Àwọn olóṣèlú lẹ́dàkẹ́ torí pé they are all compromised. Every single one of them is compromised. The government, if I don't pay the Hackney, London Borough of Hackney. 254. From one borough to another borough. Borough méjì láti rí nísìn. Ibi kan ní borough tí mo ti ń bọ̀ yẹn. Ibi báyìí ní Hackney. Wọ́n ti mọ iye èèyàn tó ń gbé ní Hackney.
ọmọ ẹni tó need the help, ọmọ ẹni tó need the help. Iṣẹ́ tí council ń ṣe lójoojúmọ́ nìyẹn, Monday to Sunday work ń sùn. Kódà tí ọ́fíìsì bá close níjọ́ Friday, wọ́n ní out of service number tó lè pè fún emergency, fún any problem. But lọ́dọ̀ tí wà any problem bá ti yọjú orí social media là ń gbé bọ̀. Ó ti fẹ́ kú o, ẹ ràn wá lọ́wọ́ o, ìjọ́ làwọn máa ṣe gbogbo yẹn dà. Tó bá yá everybody máa wake up. Àní pé gbé broadcast yẹn wá sílẹ̀, so cause àní strength tó pọ̀ tó yẹn láàárọ̀ yìí. Sórí job center nìyẹn tí ìyá kan sọ fún yín pé òun ti create iṣẹ́ fáwọn àwọn ọ̀dọ́ nílé, pàrọ̀ fún yín. Ìwé mi ti jáde, mi sọ fún yín ní 3 months ago pé kò síṣẹ́ kankan, pàtẹ́ kì í gbọ́ràn. Job center lédè tó ń wò yìí nísìn to my left hand side. Bọ́dà ọ̀rọ̀ Monday nísìn àwọn èèyàn wá síbẹ̀, wọ́n á jókòó, wá fìdí iṣẹ́. Èèyàn náà ṣe website fún mi. Company wo ló kó síbẹ̀ tó fi gbà yín níṣẹ́? Wọ́n ti fi rọ́ pati yín jẹ́. Ṣùgbọ́n Hackney Town Hall ni iṣẹ́ Hackney Town Hall ni pé gbogbo àwọn tó ń gbé ní Hackney kọ́ lè make sure pé wọ́n ní gbèsè ayé tó dáa. Tí pẹ́ ti dé ìwà ṣá, ṣe pé Barclays ti kúrò ní wíwà gan-an. Gbogbo àwọn báńkì máa ti hàn close kẹ́ lágbára. So Barclays tó wà ní Hackney yìí, ó gbé Hackney dáadáa nígbà kan. Barclays yẹn ti kúrò ń bẹ̀ ṣá, unbelievable. Tí wọ́n bá ti gbà kọjá ti pẹ́. Ìyẹn ló ṣe máa ń dà pé ìwà dé London, máa ń dà pé ṣètò dé London ni. Ilé lóúnjẹ ló wà ń bẹ̀ nìsín. Bàtà ẹ̀pẹ́ everything ti wà lórí apps. Gbogbo àwọn banks yẹn ti sọ everything di online. Àwa ṣì wà níbi máa lọ gbowó lórí POS. Hackney ní bíbá yìí. Sọ̀rí àwọn ọlọ́run bá ṣẹlọ yẹn nísìn. Àwa send owó sílé, wọ́n ní kẹ́ bá wọn ra lẹ̀. Ẹ wá kówó yẹn jẹ. Ẹ wá ní kẹ́ má gba ìpè. Àwọn àgbétò yẹn wá sílẹ̀ láìpẹ́. Ọlọ́run kó wà pẹ̀lú wa. Àdúrà wa gbà ju bó ṣe yẹ lọ. Mo kí bàbá Akíntóyè, mo kí Chief Banji Ayélóge, mo kí ẹ̀yin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, mo kí sísítà mi Gbémilékè, mo kí ẹ̀gbọ́n mi David Adégòkè, mo kí ìyàwó kò. Mo rí mẹ́sẹ̀gì ní Dr. Gẹ̀gẹ́ ọ̀run kò sí, ó rẹ̀ mí díẹ̀, so mo ṣe respond. Eléyìí tí mo ṣe gan torí pé ibìkan ni mo ti ń bọ̀ ni, so a máa organize a trip yẹn lágbára Ọlọ́run, but mo ní code látijọ́ Thursday ní code yẹn ti ń, so ó ti cool me down there, so mo ní strength púpọ̀ kó ló ń dá láfíà padà síta. So a máa fi jáde tiwa síjọ́ mi nígbà tí bá ti ní good strength. So Dr. Kibí ọ̀run kò sí, mo rí message yẹn. Moreover, I was not in London as well, so very pé mo ṣe ń padà wọ London. Always busy myself. Mo kí ní dáadáa kú iṣẹ́ ẹ̀yìn. Ó dà pé program yìí tẹ́ fẹ́ ṣe ní 29 yẹn, outing. So bí ẹ máa bá wa sọ̀rọ̀ lórí program. So bí láàrin ọ̀sẹ̀. Mo kí Juliet Tosin, mo kí Yàwá Táíwò, Kíkẹ́, Triple DRS, okay, Abdullahi, ẹ̀yin ti Dubai. Dr. Kibí ọ̀run kò sí. Naira ṣì máa di 2,000 naira before the end of the year. Ẹ má worry ara yín dáàdì. Ẹ kú iṣẹ́ takuntakun ní Yoruba Central Office. So bí ẹ wá bá wa sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ máa pè yín. Ká lè discuss nípa program that fi ṣe on the 29. Àwọn ìlànà US náà fẹ́ launch online radio kan ní on the 23rd. So àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ round the clock.
So I'm gonna end the program now. It might be more later on camera so that again because my peak will bound to what so I'm gonna end the broadcast within the next happening in the area tomorrow. Every time on change àdúgbò my dad go me wá tún máa béèrè pé because ọwọ́ dúró ọwọ́ dẹ̀ lọ́nà máa ń tún nǹkan ṣe àwọn tọ̀dọ̀ tiwa máa lọ sí mindset tí Dr. Kebiorun kò sí máa ń sọ wọ́n ti yọ mindset tiwa kúrò gbogbo nǹkan ló ní system ló ní timing boss tí mò ń wọ̀ yìí ní ṣe ó ní time tó bá wà delay wọ́n gbọ́dọ̀ mọ̀ kí ni reason tó ṣe wà delay so as you all know I'm always on the move no èmi ò ṣe media tó ń jókòó sínú ilé in and out lèmi even though pẹ̀lú pé láti over 72 hours ó ṣe weigh me down ni I've been very very down with the pẹ̀lú cold so cold yẹn ti knock me okay acne lẹ́ ń gbé tẹ́lẹ̀ èmi náà ti gbé acne yìí rí so we have been 10 years ago if not a little bit more than that mo mọ̀ tí bá díjú mi mo lè drive gbogbo bíbá tí bá díjú kò sí ibi tí mo lè drive ti ṣe fàájì dànù ní gbogbo bíbá so mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹ kí lẹ sọ gbọ́dọ̀ yá mi gbẹmí lẹ́kẹ̀ẹ́ Koiki cost of living is all banks are closing up ó yà mí lẹ́nu mo mọ̀ pé Barclays acne yẹn ti close that means kí mo ti dá acne ti pẹ́ nìyẹn o láwọn aṣàánú kẹ ó kíjọ́ tí mo gba bíbá kọjá tí mo lọ Stratford kò gba acne ó kò gba ẹ̀yìn ó má tì mí mo mọ̀ pé Barclays yẹn ti close down lágbára anyway mo ní láti bọ́lẹ̀ ní sẹ́yìn because mo lè afford kí omi kó sínú fóònù mi I have other things to do again so mo ní lè jáde lé ní mọ́ so I need to rest more again so ká tó lè ní more strength láti the beginning of the week mo ṣe take a day off lánàá because mo kàn sneeze ní láti ọjọ́ Thursday but mo ti feel better díẹ̀ nísìn anyway gbogbo ẹ̀fọ́ lọ so mo kí gbogbo ọlẹ́ nǹkan sí o thank you so much happy Sunday Elédùmarè ẹ má bínú mo nílé ìdá kámẹ́rà padà sójú mi torí like I said àwọn èèyàn ti wà lẹ́yìn mi kí n má lọ máa pick àwọn èèyàn so àdúrà wa gbà o mo kí mọ́mì mi náà mo kí gbogbo ẹ̀yin grandma mo kí ẹ̀yin America Canada Belgium Russia gbogbo ibikíbi tó lókàlùkù bá wà àdúrà wa gbà bẹ́ẹ̀ bá sọ pé ó máa rẹ̀ mí rọ́lẹ̀ pa kódà bó bá ti ń rẹ̀ mí gan màá tún máa jáde náà ni à ń bọ̀sibọ̀sì kò ń rẹ odò lọ́sọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o bye for now kébì náà tó lọ tọ́jú ara mi so to the Monday ká tó tó ríra lágbára Elédùmarè àfitì emergency ìgbówó kankan tí wàá lé gbogbo nonsense tó ń sọ káàkiri yẹn ẹ disregard gbogbo rubbish yẹn so ìgbówó tí wàá lé tí gbówó bá máa wá lé mi ni máa sọ fún yín so kò jù bẹ́ẹ̀ lọ bye for now.